Báyìí ni gbogbo àwọn èèyàn ní gbogbo orílẹ̀-èdè àgbáyé bí wọ́n ṣe celebrate birthday Dr. Esabod Tókunbọ̀ Abọ́dẹ̀rìn. Ẹ wò ó, àwọn èèyàn mà nífẹ̀ẹ́ màmá o. Bẹ́ẹ̀ ni, àtọmọdé àtàgbà gbogbo wọn pátápátá ó ní wọ́n jáde tí wọ́n sì wá celebrate màmá àti gbogbo àwọn tí wọ́n celebrate wọn ní orí page wọn. Gbogbo àwọn tí wọ́n kàn ń wíwìkúwìí tí wọ́n ń sọ tí ò yẹ kó ń sọ nípa màmá yìí, wọ́n kàn fi àsìkò wọn wọ́n fi ń ṣòfò ni. Torí wípé àwọn tó nífẹ̀ẹ́ màmá wọ́n mọ̀ pọ̀, bẹ́ẹ̀ ni kódà kò ṣeé kà, àtọmọdé àti àgbà, àwọn tó wà ní Nàìjíríà, àwọn tó wà lókè òkun, gbogbo wọn pátápátá ó ní wọ́n jáde láti wá celebrate ayẹyẹ ọjọ́ ìbí màmá èyí tí wọ́n pé 65 years ní orílẹ̀-èdè alààyè, nínú àlàáfíà, nínú owó. Àbẹ́ẹ̀rí, a bá wọn yọ̀, a bá wọn dúpẹ́, a kí màmá kú ayẹyẹ ọjọ́ ìbí, àṣeyìí ṣàmọ́dún nínú ọlá, nínú ọrọ̀, nínú àlàáfíà láṣẹ ti Èdùmàrè. Àbẹ́ẹ̀rí, ẹ jẹ́ ká wò bí àwọn èèyàn bí wọ́n ṣe celebrate màmá ní orí TikTok. Àwọn olórin kọrin, àwọn tó ń jó, bẹ́ẹ̀ làwọn tí wọ́n ń ṣàdúà, èyí tí wọ́n ń ṣàdúà fún màmá Aláṣàbí, bẹ́ẹ̀ ni Dr. Esabod Tókunbọ̀ Aláṣàbí. Akíyín kú ayẹyẹ ọjọ́ òní. Ẹ̀mí yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o, nínú owó, nínú ọrọ̀, nínú àlàáfíà láṣẹ Èdùmàrè. Ẹni tó náà ń dá kò ṣeé farawé ẹgbàdàn kàbà àdúgbà. Ṣé ìyá dáná kú? Àwọn ọmọ ní kájọ́. Àwọn tí bírẹ̀ ní ìwé pátápátá. Ọyọ́ ìgbà tí ẹgbẹ́ sábọ̀. Ogún ọjọ́ ìbí òní. Ẹ̀mí ẹ̀kọ́ sọdún. Ọkọ̀. Àṣẹ púpọ̀. Husband. Husband ti làálẹ̀. Ojú òre tí ò bọ̀. Ta ló sọ pé husband lálẹ́ yẹn kọjá bọ́? Èmi. Láíláí, ọmọ màmá nìyẹn. Ọmọ màmá nìyẹn. Mo máa ń ṣọ́ yín kiri ni. Adédèjì fún kẹ́tọ́ ń gbé Adédèjì. Dòsíwèrè. Àjọwà náà ni. Ẹ má bàbá wé mi o, ọ̀gá ẹ sábọ̀ fẹ́ túrán. Bí ò fowó ráfẹ̀, wọ́n kàn mọ́ nífẹ̀ẹ́ mi ni ẹjọ́ ń lé òkú. Olùwà dé báyìí. Ní ó pa lárúkà. Níṣojú ọ̀tá mi lọ́la. Tí mo fẹ́ dá. Aristo ní fẹ́. Sẹ́yìn tẹ́ ìjọ yẹn ṣé Nàìjíríà lẹ wà? Tẹ́ ẹ bá ti sí Nàìjíríà má gba 50,000 yẹn. Àwọn tó bá lè rí Nàìjíríà ni mo wà màmá. Nàìjíríà ni mo wà níbẹ̀ rí bẹ́ẹ̀. Mo wà níbẹ̀ rí bẹ́ẹ̀ màmá. Ìyá yín hàn wá 65. Ó pọ̀ létí. Mama!
orin ìfọ́ o. Ẹ pọ̀ wá mi ọgbọ́n. Hey Mercedes. Hey Mercedes. How can I help? Today is my birthday. May your day be as special as you are. Thank you, love. Oh. Oh, let me hear what Mercedes better give me. May your day be special as you are. Yeah, it's okay. Pressure ti wá. Owó wájú fún ọ̀rẹ́ ní tí ẹni ènìyàn bí ènìyàn Dr. Esther. Èmi nìyẹn. Hey. Catalina. Ṣe fún rárá. Wọ́n ṣe mọ́ ògbó ilẹ̀ ìjọ. Ṣe fún rárá. Ṣe fún ẹ rárá. Mi ò lógo ògo lórí èyí. Orin ìdún orin. Ẹni Ọlọ́run dá tí ó ṣe é farawé rárá. Ẹ fi ya yín wá 6'5". Gbogbo bọ́dí ara ní gbogbo rẹ̀. Ètò oníkóyún máa dùn. Sábà kan ní olúwàsán lọ́sẹ̀ ọ̀tá ẹ̀rọ. Wọ́n lè rí ìwọ́n fọ́dọ̀. Ẹ lọ máa jà jẹ́. Olúwàsán lọ́sẹ̀ ọ̀tá ẹ̀rọ. Àbí? Aláralára ó. Pé kó yí má dùn. Pé kó yí má dùn. Ẹ má fi wò kò ṣe tú rárá. Jẹ́sí ẹ̀ ò ní. Ayẹ́ni tó bá torí rẹ̀ Esabod lọ ṣọ́ọ́tẹ́rẹ́. Ìlí. Wúkàkà wúkù. Wà á jíyà wà á jẹ́wé. Tó bá torí rẹ̀ Esabod lọ pókè. Ìyá lọ sódò láwẹ̀ kò ní darí. Wà á lọ sókè wà á lọ sẹ́wọ̀n. Ayẹ́ni tó bá torí rẹ̀ Esabod lọ ṣọ́ọ́tẹ́rẹ́. Ṣé ti yín ò ní? Àṣàṣì ọ̀ràn bèbí nìyẹn. Ìyá Mósè. Ìyá kọ́kọ́rọ́ Mósè. Tó bá torí rẹ̀ Esabod lọ pókè. Ìyá lọ sódò láwẹ̀ kò ní darí. Látàkùn ẹ̀ Wálé. Lọ sódò láwẹ̀ kò ní darí. Kò ní darí wálé. Lọ sódò láwẹ̀ kò ní darí. Kò ní darí wálé. Lọ sódò láwẹ̀ kò ní darí. Ìyá tó ṣẹ́tì. Wálé. Lọ sódò láwẹ̀ kò ní darí. Kò ní darí wálé. Sódò láwẹ̀ kò ní darí. Wálé. Gbogbo. Ọlọ́rọ̀ náà lè sọ ìbàjẹ́ ìrọ̀ náà lè ṣe é. Wa ló sọ wọn di bẹ̀stì. Wa náà ló padà nǹkan. Gbogbo.
ọlọ́rọ̀ náà lè sọ ìbàjẹ́ èèyàn náà lè ṣe ọ̀rọ̀ wọn ló sọ wọn di ìta ọ̀rọ̀ wa náà ní ọ̀pọ̀ ìgbà tí wọ́n ká. Oko báwo yẹ kó wọn lógo. Wọ́n wà ń bí o. Ẹ̀dá wọ́n bọ̀ nǹkan yín o. Wọ́n wà ń bí. Alisto. Bàbá gbọ́dọ̀ ní sàmà wọlé. Sísè mi ti. Màámi kí lè léyìí. Kí payẹ̀. Kí payẹ̀.